olú kò há tọ́ bí kò tán lójú yín gbogbo ẹ̀yin ọlọ́láyé gbogbo ẹ̀yin onípò ẹ̀yin tí ẹ jẹ́ olóṣèlú gbogbo ẹ̀yin tẹ̀ ń pé báwo ni Yorùbá nation yóò ṣe ṣe ẹ wá rí ẹjẹ́ mẹ́rin wá o ẹ̀rí máa jẹun nìṣó ó ní àfáà yìí ló ń sọ ó pé ṣé ẹ rí lánàá ńgbà tí wọ́n ń ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ṣèbó ní bí APC ṣe gbàjọba òun ó ní kò wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí kò ṣe pé ọ̀gbọ̀ngbọ́n náà ni ó pé lásìkò yìí wá ń kọ́ ẹ̀rí Adeleke bí ó ti ṣe gbàjọba lọ́wọ́ ẹni tó bẹ lórí àpèrè báyìí ó pé bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ àpẹẹrẹ nínú èyí tó jẹ́ ṣe wípé Yorùbá nation yóò fi wá sí ìmúṣẹ ó pé gbogbo àwọn tí wọ́n ti kúrò nínú ipò nísìn ibo ni wọ́n padà sí ibi ilé kọ́ ni ó pé ẹ má torí ẹdẹ kẹlọ́ bẹ̀rẹ̀ jẹ́ ilé òun náà ni ìpadà sí lẹ́ẹ̀padà sí ilé ní Yorùbá nation ẹ̀bá jẹ́ kájọ ṣùgbà kájọ kọ́ọ̀tì Yorùbá nation yìí ó ní àfáà yìí ló ń sọ nínú fọ́nrán tí mo fẹ́ fi hàn yìí àti àwọn ọ̀rọ̀ kan èyí tó kì í sínú tó yẹ ká ẹ gbọ́ lẹ́nu Alfa Akeem ẹ jẹ́ kájọ gbọ́. gbogbo ẹ̀yin tí ẹ kó agbára sọ́wọ́ nílẹ̀ Yorùbá ayé lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ ti rí báyìí pé ó yẹ kẹ́ ẹ rọra ṣe alágbára ayé ẹ rọra ṣe o onípò ayé ẹ rọra ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń wò pé Yorùbá nation bóun náà ṣe fẹ́ gbà ọ̀sán náà ń bẹ̀ báwo làwọn APC ṣe gbàjọba lọ́wọ́ báwo ni PDP ló ṣe gbàjọba lọ́wọ́ APC níjọ́ òní lọ́hùn níjọ́ òní nígbà tí àwọn PDP wà níjọba láyé Oyinlọ́lá ó dífíkọ́ọ̀tì fún Arẹ́gbẹ́ṣọlá kó tó ríjọba gbà lọ́wọ́ àwọn PDP ṣùgbọ́n lẹ́ni ó dífíkọ́ọ̀tì fún Adeleke PDP kó tó ríjọba gbà lọ́wọ́ Oyètọ́lá àwọn APC ṣùgbọ́n kìí sàwọn ni wọ́n gbà Ọlọ́run ló gbà lé wọn lọ́wọ́ bọ́lọ́run ṣe máa gba Yorùbá nation fún gbogbo ẹ tí ń béèrè Yorùbá nation nìyẹn ó kúrò ní pé bóòlọ́run ṣe gbà bóòlọ́run ṣe gbà ló fi já sí pé téèyàn tẹ́dà bá wà nípò àfikọ́ rọra ìwọ tó bá wà nípò lénìí tó bá wà láàyè kan lénìí àfikọ́ rọra o gbogbo Oyètọ́lá nìsín ó di gómìnà àná àwọn tí wọ́n jọ ṣèjọba wọ́n di gómìnà àná gbogbo àwọn tí wọ́n ń takò wá tí wọ́n ń takò Yorùbá nation nítẹ̀ náà Oyètọ́lá àti Oyètọ́lá ni o àti gbogbo àwọn tí wọ́n ń takò Yorùbá nation wọ́n àdára wa báyìí àtijọ́ nìkan náà báyìí àtijọ́ nìkan náà báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò tá ń pè yín pé ẹ máa bọ̀ Yorùbá nation lọ́dà ẹ máa bọ̀ ẹjẹ́ àjọṣe Yorùbá nation ẹ̀yin náà padà kúrò lórí ipò yẹn ẹ padà dára wa òkè tẹ́ wà yẹn ẹ ń padà bọ̀ nílẹ̀ gbogbo owó tó bá wà láàyè kan tó wà lókè tó ń wà wá tá a wà nísàlẹ̀ tó ń wà nílẹ̀ tó ń wò wá gẹ́gẹ́ bí ẹni tí ò nítumọ̀ tó ń wò wá gẹ́gẹ́ bí ẹni tí ò jámọ́ nǹkankan ìwọ náà padà wá dára wa ò ń bọ̀ you are coming back to us you are coming back gbogbo èròǹgbà Oyètọ́lá ní pé òun fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹ́ òun fẹ́ ṣe second term òun fẹ́ ṣe second term ṣùgbọ́n gbogbo tí ń jí agbára Ọlọ́run lónìí lọ́jẹ́ gbogbo àwọn tá a dúró lórí Yorùbá nation sáà ń bèèrè Yorùbá nation ọ̀nà àrà tó lọ ń gbàgbà ìjọba fún Adeleke ní PDP náà lọ́lọ́ ọ̀nà àrà yẹn náà lọ́lọ́ máa lòjó gba Yorùbá nation fún wa tí a rí pé wẹ́rẹ́ lọ́gba ìjọba fún ọmọ Adeleke ìjọ tí Yorùbá náà bà pọ̀ sí bí ó ṣe máa sẹ́ni kọ̀ọ̀kan wa ní ọmọgbà ẹ wo bí àwọn èèyàn bó ṣe ń ṣe wọ́n ní àárín tí ń ṣe wọ́n léèmọ̀ pé so Adeleke lè gbàjọba lọ́wọ́ Oyètọ́lá Tinubu wá gbogbo àwọn èèkàn kan wá ẹ̀dá kan èrò mélòó ló wà àwọn èèyàn mélòó náà wá síbi campaign Adeleke àwọn èèyàn mélòó náà wá síbi campaign Adeleke gbogbo fẹ́niù tí Adeleke ló ń fẹ́ lò Oyètọ́lá ọ̀hálà rẹ̀ kó lò gbogbo pósítà Oyètọ́lá gbogbo pósítà tí Adeleke ńlẹ̀ ní gbogbo onúgbòrò Òṣogbo àti l'Ọ̀ṣun state ṣe ni wọ́n ń ya Ọ̀ṣun state lèmi wà mo dẹ̀ ń káàkiri
tí n bá kọjá nìkan tí n bá rí pósítà Adeleke ń bẹ̀ lénìí tó bá máa díjọ́ kì í tẹ́ bá máa rí kọjá wọn àti ya so wọn àhàlá o pósítà Adeleke ní Ọ̀ṣun wọn àhàlá o rẹ̀ pósítà Oyètọ́lá olùnú inú Òṣogbo pa gbogbo agbègbè Òṣogbo ní pósítà Oyètọ́lá lù pa síbẹ̀síbẹ̀ ń kọ́ lẹ́yìn ìgbà yẹn wọn àtún jẹ́ kí ọmọ Adeleke yẹn Démọ́lá wọn àjẹ́ kó ṣe campaign nínú ìgboro Òṣogbo gbogbo school tí Adeleke ti fẹ́ ṣe campaign ti ń kọ lẹ́tà sí pé a fẹ́ ṣe campaign Oyètọ́lá ti kọ lẹ́tà sí wọn pé ẹ má aláwọ̀ rẹ o ẹ sọ fún ẹnìkan kan gbọ́dọ̀ ṣe campaign ní gbogbo school wọn aláwọ̀ Adeleke kó ṣe campaign ní gbogbo venue tí wọ́n lè lò tí wọ́n á fi rí population ẹ wo population èèyàn tó ṣe campaign fún Oyètọ́lá ẹ compare rẹ̀ sí population èèyàn tó ṣe campaign fún Adeleke population èèyàn tó ṣe campaign fún Oyètọ́lá wọ́n pọ̀ by far ju population àwọn Adeleke lọ síbẹ̀síbẹ̀ ńkọ́ ẹ wo bí Ọlọ́run ṣe gbà èmi kò sí gbọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ àwọn méjèèjì ṣùgbọ́n mò ń ṣàlàyé pé Ọlọ́run tó pàṣẹ tó gbé Ọlọ́run tó jẹ́wọ́ agbára rẹ̀ pẹ̀lú bí àwọn PDP bí ò ṣe ságbára lọ́wọ́ wọn Ọlọ́run tó jẹ́wọ́ agbára rẹ̀ pẹ̀lú bí àwọn PDP bá ṣe lágbára wọn àtúnrí owó ná láti fún àwọn èèyàn láti ra ìbò Ọlọ́run dẹ̀ gbà fún wọn èèyàn kan jẹ́wọ́ àmọ́ sọpá ní Yorùbá nation gbà ló jẹ́ kí n máa sọ fún yín pé gbogbo tí ń jágbára pátá ọwọ́ Ọlọ́run ló wà kúlíláhùmà lìmọ́líkù kúlíláhùmà málíkà lìmọ́líkì kúlíláhùmà málíkà lìmọ́líkì tùtí lìmọ́líkà máa ń tàṣáhù watanzi'u limulika mimma tasha'u wa tu'izzu ma tasha'u wa tuzillu ma tasha'u biyadika al-khayr innaka ala kulli shay'in qadir malika limuliki gbogbo tí ń jẹ́ agbára ọlá ipò wallahi ọwọ́ Ọlọ́run ló wà malika limuliki gbogbo owó tó bá wà nípò agbára ta ni Yorùbá nation tó ní kan lọ máa pa wá ta ni Yorùbá nation tó ní kan máa lé ẹ̀mí àwọn èèyàn wa kiri ìwọ náà kú ò níbi tó wà yẹn ò ń bọ̀ nílẹ̀ you are coming back àkàsọ̀ tẹ́ gbà gòkè ó náà lẹ́ máa gbà sọ kí mo wí àkàsọ̀ tẹ́nìkan kan yín gbà gòkè ó náà ni ó gbà sọ kì í sọ̀rọ̀ èpè Oyètọ́lá ní ìsìn ibi ọgbà gòkè náà ló gbà sọ gbogbo ẹni tó bá ti ń sèlú ibi ọba gbà gòkè náà ni ó gbà sọ ọba wa dá sọ̀rọ̀ Yorùbá nation ọba wa dá sí o gbogbo owó tó wà nípò àṣẹ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ ẹ tẹ̀ jẹ́jẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi ẹ gbà gòkè òun náà lẹ máa gbà sọ kúlíláhùmà málíkà ní mólíkì agbára ipò ọlá oore wà láì ọwọ́ Ọlọ́run ló wà tùtí lì mólíkà máa ń tàṣáwù ẹni ó bá wọ Ọlọ́run ní máa gbé agbára fún ó gbé fún PDP lénìí yóò gbé kó lọ́wọ́ PDP yóò padà gbé fún Yorùbá nation ó ń padà gbé bọ̀ lọ́dọ̀ Yorùbá nation tó ọ̀bá mà lọ mà ìwọ tó ń wò pé Yorùbá nation àlérígbà bóò Adeleke ti ríjọba gbà lọ́wọ́ ààrẹ lọ́wọ́ kíni lọ́wọ́ Oyètọ́lá ó sì ọ́ léèmà bí ó ṣe máa sí ọ́ léèmà náà nìyẹn lọ́jọ́ tó lọ́n bá dá agbára padà fún Yorùbá nation pé àwọn Yorùbá nation o àwọn náà lókù tí wọ́n máa ṣèjọba ara wọn ó ní ọjọ́ kan lénìí agbára ń bọ̀ lọ́dọ̀ Yorùbá nation náà ọba tó gba agbára kúrò lọ́wọ́ Oyètọ́lá pẹ̀lú adúrú agbára yẹn pẹ̀lú adúrú páwà yẹn tí wọ́n ń lò ọba tó gbà kúrò lọ́wọ́ Oyètọ́lá tó gbé fún ọmọ Adeleke yóò padà gbà kúrò lọ́wọ́ ọmọ Adeleke náà bẹ́ẹ̀ ni yóò padà gbà kúrò lọ́wọ́ ọmọ Adeleke àkàbà tẹ́ ẹ gbà gòkè òun náà lẹ́ gbà sọ wàtánsíhùn ní múlíkà mímá tàṣáwù
ọba tó jẹ́ pé ẹni tó lọ́n bá gbé agbára fún tí ọba ti máa lò wọ́tá ń sẹ́wọ̀n ní múlíkà ní ìmọ̀ àtàṣàwò yóò dẹ̀ gbé agbára yẹn kúrò lọ́dọ̀ rẹ̀ yóò lọ gbé fẹ́ntọ́ máa lò ṣé bí ńlá wa ń pariwo láti ẹjọ́ yìí à ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation onínẹ́ẹ̀sì agbára yẹn náà ń bọ̀ agbára yẹn ó ń bọ̀ fún Yorùbá nation torí pé wẹ́tù ìsù máa tàṣáwù ẹni ọba wọlọ́ ní ó gbéga ẹni ọba wọlọ́ yóò wà gbé ẹni yẹn ga yóò gbé ẹni tó bá wùgá fún Ọlọ́run ní ìmọ̀ ẹgbẹ́ tó bá wùgá ẹni Ọlọ́run má dẹ̀ ti gbéga àfikẹ́ sí kíni èèyàn kan ò lè ṣe ọgbọ́dọ̀ takoru ẹni bẹ́ẹ̀ ẹni Ọlọ́run bá gbé dìde ẹnìkan ò lè ní ó ṣubú ẹni agbára bá ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ gbà fún Ọlọ́run ní máa gbàgbára wàláhì àwọn kan pariwo pàlà Arẹ́gbẹ́ lọ́jẹ́ kan lùsì Ọ̀ṣun Arẹ́gbẹ́ kọ́ Arẹ́gbẹ́ ń bẹ ní Germany tó ní ẹ má kàmẹ́rà mi lórúkọ jí bàbá jẹ́ báyìí wọ́n ń bẹ ní Germany ẹ má kàmẹ́rà mi o Arẹ́gbẹ́ kọ́ lọ́jẹ́ kan lùsì Ọ̀ṣun Arẹ́gbẹ́ kọ́ lọ́jẹ́ kan lùsì Ọ̀ṣun ńkọ́ fúnra Ọlọ́run ló gba agbára ló gbé agbára kúrò lọ́wọ́ ẹni tó wà lánàá fúnra Ọlọ́run ló gba agbára a máa ṣàfiwé tí bá ń ṣẹlẹ̀ pẹ̀lú tí Ọlọ́run bá sọ wàláhì ìdí ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run wulẹ̀ ti sọ́nà Al-Qur'ani o ká lọ Quran 3 lọ́wà Quran 3 verse 26 Quran 3 verse 26 kulillahumma malikal mulki tu'til mulka man tasha'u wa tanzi'u mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tuzillu man tasha'u biyadikal khair innaka ala kulli shay'in qadir bọ́lá wọn bá ṣe sọ nìyẹn ní Quran 3 verse 26 wa tu'izzu man tasha'u ó wọ Ọlọ́run bá ló fẹ́ gbé Adeleke ga ó wọ Ọlọ́run bá ló tó fẹ́ gbé PDP ga àwọn PDP ti lò tán sí lò tọ́lọ́ndẹ̀ lé wọn kúrò mẹ́ àwọn PDP ti lò wọ́n sí lò Ọlọ́run lé wọn dànù 12 years làwọn APC náà fi lò dà APC fi 12 years lò Arẹ́gbẹ́ ó lò 2 tenure ó lò 8 years Oyètọ́lá lò 4 years 4 plus 8 make it 12 years 12 years kí ni Dáúdà wọn dà after 12 years in service kí ni Dáúdà wọn dà àwọn PDP ń jò ní náà àwọn náà lò many years kálẹ́gbẹ́ ó tó gbà lọ́wọ́ Oyinlọ́lá nígbà táwọn PDP náà wá mẹ́jọ́ nígbà náà ṣe misuse power nìyẹn àwọn ẹgbẹ́ méjèèjì náà ni wọ́n ń ṣe kíni àwọn náà ni wọ́n ń lọ tí wọ́n ń padà